inú igbó náà wọ́n ti lọ gé ewé àtegbò dá gbogbo ẹni tí ń jẹ ẹ̀fọ́ rírò tí ń jẹ ewédú tí ń jẹ àmàlà tó léwé àtegbò dá ètò ti tanra ẹ̀ jẹ so kéèyàn má tanra ẹ̀ jẹ o ewé àtegbò àtẹ̀sìn kò sí kankan tó bára wọn wí ẹ̀sìn òtakò ẹ̀sìn òtakò àlàáfíà ń tẹ́ gbẹ̀yàn bá fẹ́ bó bá jí láàárọ̀ tí ò bá lè lọ kírun déédéé tí ò lè rùkú dáadáa kó léwé àtegbò ẹni ó bá lálàáfíà ni ó sin lọ́hùn pẹ́ o so torí bẹ́ẹ̀ ewé àtegbò ti kọjá bá ṣe lérò ọlọ́run yóò tún máa túbọ̀ dáa sí. Okay. Yeah, sure. Lónìí ọjọ́ kẹtàdínlógún oṣù kẹjọ 17th August 2023 a wà nílùú Abẹ́òkúta ní ibi tá a ti ń ṣí factory ìyẹn ibùdó tí wọ́n ti ń ṣètò àwọn oògùn ìbílẹ̀ lọ́nà ìgbàlódé èyí tó jẹ́ ti iléeṣẹ́ Baba Alado ìyẹn Alado Healing Center. Níbẹ̀ la wà lọ́wọ́lọ́wọ́ báyìí. Àwọn àjọ tó jẹ́ ti ìjọba láti iléeṣẹ́ ìjọba ti wá láti bá wọn ṣe ohun tó kàn báyìí náà ni pé ká mú yín yíká iléeṣẹ́ yìí kí ẹ lè mọ kí ni ó wà fún, àwọn ètò wo ló ti wà ńlẹ̀, kí ni àwọn àǹfààní tí ó ṣe ọmọ adúláwọ̀ pẹ̀lú bá ṣe ṣe àgbékalẹ̀ ibi láti ọ̀dọ̀ ẹnu Baba Alado lẹ́ẹ̀tì gbọ́ ọ̀pọ̀lọpọ̀. Ọlákúnlé Fásùgbà lórúkọ tèmi. Congratulations sir. Ẹ ṣé o, ẹ ṣé mo dúpẹ́ o, ẹ ṣé mo dúpẹ́ o, àdúrà wa ó gbà o, iléeṣẹ́ wa máa gbòòrò. Ẹni pé iléeṣẹ́ Baba Alado àwọn tá a ṣe ìgbò ìbílẹ̀ tá a sọ di ti ìgbàlódé àwùjọ ni wá, a kì í ṣe àìmọ̀fólókó nílẹ̀ Nàìjíríà yìí àti lókè òkun àti ní iléeṣẹ́ nílùú Èkó. Àwa wò pé nílùú Abẹ́òkúta yìí a ní fáàmù lóòótọ́ tá a gbin àwọn oògùn tá à ń lò sí, ṣùgbọ́n ẹ̀ka níbi láti máa produce àwọn oògùn yẹn la fi nílùú Abẹ́òkúta òun la fi dá fáàkì kalẹ̀. Eléyìí ló jẹ́ ìkẹlò. Eléyìí ló jẹ́ ìkejì wa tí a máa ní. Ìkan wà lẹ́kọ̀ọ́, ìkan dẹ̀ wà ní ìlú Abẹ́òkúta báyìí, ìyẹn ní Ìta Ọ̀sìn nílùú Abẹ́òkúta ní àdúgbò tó pè ní Ọpẹ́, ibẹ̀ ni a wà. So èyí la ṣí, ó wá láti Ministry of Health wọ́n bá a ṣí. The chairman board of traditional medicine Ogun State àwọn ni wọ́n commission ní ìbàyí lónìí pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run báyìí tẹ́ jẹ́ oníbàárà wa tí ẹ nífẹ̀ẹ́ sí wa iléeṣẹ́ tẹ̀yìn náà gbòòrò ẹ̀ẹ́dẹ̀ ní ṣe àìsàn tí ò gbóògùn ẹ ṣé gan. Ẹ mú wa yíká ẹ ṣé o, ẹ ṣé o. Ẹnì kọ́kọ́ ní orúkọ ọba ẹni tí kì í àbí then tá a bá wọlé ibi ìjókòó àwọn reception rẹ̀ ibi ìjókòó àwọn èèyàn tó máa ń dáwọn àlejò lóhùn lẹ́yìn wọn kúrò tí wà díẹ̀ láti space bẹ̀rẹ̀ tó jẹ́ sample tó ní bàbá supply àwọn pharmaceutical store àwọn òwò ìbàdàn a ṣe ìgò a ṣe oṣooṣo a ṣe organic organ a ṣe folate nutrition powder iléeṣẹ́ Baba Alado àwọn la ṣe ẹni pé oògùn ìbílẹ̀ ó ti kú òbí a ṣe sọ sí àwọn èèyàn fẹ́ ká ṣe oògùn ìbílẹ̀ níbi tó bá ń ṣe oògùn tó bá mọ́ tónítóní nítorí tí àbá máa lò sẹ́nu ó yẹ kí bẹ̀rù mọ́ tónítóní ẹni pé àwọn èèyàn tẹ́ bá ní ẹ̀kọ́ mẹ́rin sí lọ́dọ̀ ló ti gbé wá ó wà ó ṣe ìwọ̀n ló parí lọ́dọ̀ ẹ̀kọ́ ọmọ náà ń gbà wá ní Manchester so ẹni tó jẹ́ ẹni tó ti ra òògùn wa rí tó jẹ́ ẹni tó súnmọ́ ẹni tó wà ń bẹ̀ àwọn náà bí yẹn tó ti ń sìn fọ́ọ̀tì ọ̀nà wa tọ́ wa gbé sí education yìí so tension wa rẹ̀ a ní àwọn oògùn lóríṣiríṣi ètò ìjọba hypertension ni àti ẹ̀fẹ́ tó yẹ ká tó mú ọ́fíìsì tọ́jú wa rẹ̀ tó jẹ́ ọ́fíìsì alága ọ́fíìsì wa rẹ̀ níbi tá a gbé sí gẹ́gẹ́ bí ìdájọ́ sọ pé oògùn ìbílẹ̀ wọ́n láti jẹ́ ẹni tó mọ́ tuntun ẹ̀rí pé a ní ìṣọ̀ pé a ní CCTV camera àwọn tó ń ṣiṣẹ́ fún wa láti máa ṣọ́ wọn tí pé kò ní sí pé wọ́n ṣe mistake ara aláti máa ṣọ́ wọn ọ̀gá iléeṣẹ́ òyìnbá nínú gbogbo ọ́fíìsì ẹ̀ gbọ̀ngàn láti nílé ilé ìṣẹ́ gbogbo inú ọ́fíìsì wa tí agbóhùn dá àwọn àlejò lóhùn lẹ́yìn ìgbà yẹn ọmọ yẹn fún mi ẹ wo bíbá yìí tọ́jú báyìí fún yín ni pé àwọn kan wà tí à ń tọ́jú fún àìsàn iṣan ara
tí wọ́n ní àìsàn stroke àbí wọ́n ní arthritis tọ́nu rheumatism a bá fún wọn ní oògùn pé òun bá fún wọn ní kó lọ́ọ́ massage ara ṣùgbọ́n wọn kì í rí massage so wọ́n láti rí pé a wá ní láti fẹ́ ọ̀pẹ́ ti gym ọ̀bí ní physiotherapy center herbal physiotherapy center àwọn ìtọ́ bá wà nígbà yìí tó bá ti ń wá á massage wọn tó bá ní stroke because àwọn mìíràn ní stroke wọ́n ti lù wọ́n ti wà okay n tó kù fún wọn ní pé wọn ò ṣe exercise déédéé ẹlòmíì àkọsùn ṣẹlẹ̀ tọ́lẹ̀ ní àìsàn stroke láàárọ̀ láti rìn lọ orí ìbọ̀ so ọmọ wá síbí wọ́n máa rẹ́gísítà wọ́n máa ṣe massage fún wọn á dẹ̀ máa mọ́nítọ̀ wọn wọ́n yẹn ṣe massage fún wọn máa wo bp wọn so láti rò pé a kó wọ́n respond dáadáa ìyẹn yàrá gbà yìí nìyẹn. Yàrá gbà yìí ẹ̀rí pé ọ́fíìsì kékeré lẹ́yìn ohun tí ọ́fíìsì wà fún láti ṣe test fún àwọn tí wọ́n bá wá wọ́n á wo sugar level wọn wọ́n á wo bp wọn àkọ́kọ́ fún yàn lóògùn lásán láì jẹ́ pé a wò fínífíní kí ni tí ó ṣe lágbo ara ẹni wà pé oògùn míì kò yẹ kó lò ṣe sì kọ́ bá complication fún àyàfi kí a test kárí pé tó lè lo oògùn tí oògùn ìbálára mu bí ìgbà ṣe wà nìyẹn ẹni ìdáyẹ̀wò sí ní factory ọ̀dọ̀ wa níbi ẹ̀rí pé ní Nàìjíríà kí ẹ ṣe gbúgbọ̀ báyìí àfi kó ní iná a ní jẹ́ a ní ìjọba a tún ní solar because tí o bá ní solar àwọn òògùn táwọn pèsè nínú ibà ẹsẹ̀ obi tó bá wo bí ibà yìí dàbí lab ni kí ti ń sìn a ní microscope bí àti ọ̀tá fún gbogbo ọ̀tọ̀ ọ̀nà bá lò àwọn òògùn láti wo toxicity òògùn ìta kéjì báyìí fún nìyẹn tí a ní ti ń sìn so bí o ṣe wà yẹn so ìyẹn kò bẹ́ẹ̀ àwọn ibà yìí bá wò ibà yìí òun ni ìyá tá à ń kó àwọn materials wá sí àwọn igbó tá à ń lò lóríṣiríṣi ibi tá à ń kó sí ilé ṣe rí èyí tó fi jẹ́ aṣèbà ní standard NAFDAC standard láṣẹ bíbà yìí ó ní iná tí tó bá ń tàn síbẹ̀ tó bá yìí tàn náà ẹ̀ síbẹ̀ gbogbo àwọn ọmọ ẹgbẹ́ kòkòrò bíi mold tó máa jáde nínú àwọn rúùtù báyìí iná ẹ̀ ló máa pa gbogbo àwọn ike tí à ń lò ìta fi ń ṣiṣẹ́ fún àwọn customer iná ẹ̀ ló máa pa òun ni àwọn rúùtù àṣìṣe tá à ń lò tí a fi ń ṣiṣẹ́ ẹgbẹ́ ẹ̀rí pẹ́lá rí pé ó ní ó heat tó pé heater wà nínú ẹ̀ a ní heater nínú ibà tó pé òun ló máa gbẹ àwọn kíní fún ara rẹ̀ èdè ẹ̀sìn tí ẹ máa dó ibà pẹ́ jù òun tàn ẹ̀rí pẹ́ pẹ́ láàgùn tó rí yẹn ó máa heat ẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ ni iná tó ń pa àwọn pathogens tó wá yọ jáde nínú àwọn oògùn yẹn nìyẹn àwọn plastic yòókù ẹ̀ máa kó síbà àfi kó gba ẹ̀rí tó wà nínú ẹ̀ èdè ẹ̀sìn tó yàrá ibà ti ń ṣe yẹn. Àwọn yàrá ìgbà yìí náà kó finish product sí àwọn finish product ló wà nígbà yìí ẹ̀ẹ́dẹ́sẹ̀ ìwé tó lè ṣe pálí tẹ̀wé gelatin yẹn pálí gelatin òun náà fi ń ṣe capsule pálí gelatin òun ni ilé ọmọ import ẹ̀yìn láti Indian so òun ni a fi ń ṣe gelatin ìyàwó finish product yẹn pé wọ́n máa wà lórí pallet oògùn gbọ́dọ̀ sí wà nílẹ̀ lẹ́yìn lásán nítorí pé ilẹ̀ ẹ̀bọ̀ ó máa ń mẹ́sì so ibà yìí ni àwọn tá à ń lò fún àwọn báyìí ẹ̀rọ àwọn tẹ̀lé àwọn tó bá ṣiṣẹ́ nìyẹn wò yìí ṣùgbọ́n tó bá ṣiṣẹ́ àwọn nìyí tó jẹ́ àwọn tó wà nínú fátìrì tó bá ṣiṣẹ́ so àti àwọn tó ń jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ náà lọ́la ní ètò fún àwọn tó yẹ kọ́ iṣẹ́ ìbílẹ̀. Àwọn tó wà ní tó ń ṣe ẹ̀kọ́ṣẹ́. Ẹ̀kọ́ṣẹ́ bẹ́ẹ̀ ni ẹ̀ní ìgbà yìí production room wa lélẹ̀ tó ti ń sìn production room wa lélẹ̀ ẹ̀rí pé kó tó ní pé a lè fi omi ta wọlé jáde nínú ilẹ̀ láti lè fi ṣe oògùn omi ẹ máa ń pass through nǹkan mẹ́ta níta ẹ̀rí a ní filter wọ́n pè ní sand filter yẹn loamy soil clay soil máa filter ẹ̀ a ní yẹn níta then a tó wá ní ilé ìdíje pé tó bá ti ń wọnú ẹ̀ tó wá kíyàn tó rọ ẹ̀gbó tó bá wọnú ẹ̀ àwọn plug ẹ̀ lọ́mọ́ná ó máa pa ẹ́ nísìsiyìí tó bá wà ní ó lè máa add chlorine sí then agbó sọ tó wà kì í ṣe nínú àdògán àfikún fi ṣe àgbo ilé ètò ìsìn ilé tí 3-phase kiri ìta ní tó wá fi ṣe àgbo ó máa lẹ́bí tó fi ń heat ó dájú pé omi tó bá kún ilé yìí ó máa heat lọ máa hó ṣọ̀ṣọ̀ṣọ̀ láàrin 10 minutes a máa hó gidi gan so àìsàn tó wá ti ṣàgbó yẹn kẹ̀ ọ máa rọ́ sínú ilé káàtó ilé àṣẹ máa pàṣẹ sínú ilé padà àṣẹ máa rọ́ ń bí bá ṣe ń ṣe àgbo yẹn nìyẹn so nígbà yẹn tébù yìí ẹni pé ó ní labeling side ìwọ̀n lákọ̀ ṣe àgbo yẹn tán káàkó sígbà yìí ó máa dry ẹ máa fi ìtàlá fi dry ẹ̀ nígbà máa ní bẹ̀rẹ̀ so bí a ṣe nígbà yìí tí a jẹ́ production room
àtúwájú lébẹ́rú lẹ́sẹ̀lẹ́rú náà fún àwọn ẹ̀rọ. Fún àwọn tó bá ṣàfihàn afẹ́ lébẹ̀rẹ̀. So eléyìí jẹ́ ìwúrí fún gbogbo Nàìjíríà àti ilẹ̀ adúláwọ̀ lápapọ̀ wípé ọ̀rọ̀ ká tọ́jú ara ẹni nípa tewétegbò ó ti kúrò ní àwàdà. Ibi tí àwọn Baba Alado Holy Peace tí wọ́n gbé lọ yìí, in fact it's a great job, so inú wa dùn sí ọlọ́wọ́n jẹ́ kí bíbá ẹ̀kọ́ tó máa lọ sókè. Àmọ̀ràn wá fún gbogbo adúláwọ̀ ni wípé ewé àti egbò ti kọjá bẹ́ẹ̀ o. Ẹ bá wo gbogbo surroundings àti environment yẹn rí wípé in hygienic way òun náà ni wọ́n fi ń produce gbogbo oògùn. Gbogbo ohun táwọn oògùn òyìnbó òdè ní nínú òun náà ni wípé eléyìí kò sí pé bóyá wọn kẹ́míkà rárá, natural herb ni tọ́yọ́ bàbá ṣe ń lò. Ẹ̀rọ àwọn China wọ́n ti develop tí wọ́n ti lọ sókè gan. Sọ̀tẹ́yìn bá di pé ó dúró lórí oògùn tó fọkàn sí tó ń lò, òun náà rí wípé ilẹ̀ adúláwọ̀ ká máa dúpẹ́ fọ́lọ́run. Èyí tọ́lọ́run gbé sí bíbà yìí tó ń ṣe orin Baba Alado ìmóríire ni Ọlọ́run ní tó bàjẹ́ láíláí. Bí ẹ ṣe rí ni. Then bàbá àkọ́ta. Wọ́n fún àjọ ayé. Ẹ̀rí ara àwọn tó bá ṣẹlẹ̀ wo bẹ́ẹ̀ níwájú bẹ́ẹ̀ tó táwọn máa ń ṣe ni pé a ní ẹ̀rọ grinding machine. Tó bá ti gbé root yẹn sínú ẹ̀, grinding machine ó máa grind ẹ̀. Tó bá grind ẹ̀ tó máa lọ kó sínú heater tó wá padà heat ẹ̀ ká tó bẹ̀rẹ̀ sí ìlú tó bá yẹ ṣe àwọn oògùn yẹn nìyẹn. So pẹ̀lú gbọ́dọ̀ Ọlọ́run ọba gbogbo àwọn tó bá fẹ́ ra àwọn ọjà wa ní anywhere ní world kan pe nọ́mbà wa àbí kan yọjú sí wa ní ìlú Abẹ́òkúta. Nọ́mbà náà ni 08028121088 08028121088. Ẹ tó bá fẹ́ ra àwọn oògùn wa ní Manchester àwọn tó ń bá àtà ń bẹ̀, ní New York àwọn tó ń bá àtà ń bẹ̀, ní Indianapolis ẹ máa ra àwọn oògùn ara ń bẹ̀. Àwọn oògùn tá a ṣe dẹ̀ ti mọ̀, àwọn tí ò tí mọ̀ ṣá kí n ṣàlàyé fún wọn. A ní Osconto capsule tó máa ń ṣiṣẹ́ fún èérí inú kíkùn, inú dídùn àbí ẹ̀yìn ríro àbí kí ní èèyàn máa gálábàádù ẹlòmíì bloating òun ló ṣeréṣe. Tí ẹ máa lo Osconto capsule àbí Osconto mixture ó dáa fún ilé-iṣẹ́ wa iná àti gbé ń ṣe. A tún ṣe olómi ẹ̀ torí pé ẹlòmíì á ní pé olómi korò láyé ṣe oní capsule. Lẹ́yìn ìgbà àwọn náà la ṣe Lego herbal mixture, Lego mixture blood purifier ni, blood thinner ni. Most people tó máa ń ní àìsàn stroke ẹ̀jẹ̀ dídì ló máa ń fà. Ẹ̀jẹ̀ dídì ti dì tó wá wọnú ẹ̀jẹ̀ tó wá lè pọ́ǹpù ẹ̀ lọ sí inú ọpọlọ. Ìyẹn máa ní stroke, ìtọ́ máa ń pè ní atherosclerosis tó máa block veins. So àwọn náà la ṣe Lego herbal mixture. A ṣe organic organ ètò máa ń ṣiṣẹ́ fún hepatitis B tó lè máa ń ṣiṣẹ́ fún liver. A ṣe Alado therapy tó ń ṣiṣẹ́ fún blood pressure. A ṣe Holy Root vision powder tó máa ń clear ojú. Gbogbo ẹni tó bá ti fẹ́ àwọn oògùn yìí ẹjú sí iléeṣẹ́ Alado healing center pẹ̀lú ògbólọ́dọ̀ ọlọ́ba ṣe àìsàn tí ò gbóògùn. Nípa fẹ́ kọ́ nípa iṣẹ́ yìí ìmọ̀ ni tí a fẹ́ kọ́ wọ́n kọ́ ní University of Ibadan àti University of Lagos ní Nàìjíríà. Tí a fẹ́ kọ́ practical one ẹ máa bọ̀ ní iléeṣẹ́ Alado research center pẹ̀lú ògbólọ́dọ̀ ọlọ́ba a máa gbà fún Ọlọ́run. A ní ẹ̀kọ́ sí torí púpọ̀ ẹlòmíì àwọn àbá wọn náà lóògùn ńlé wọ́n níwèé ògùn ńlé ṣùgbọ́n níbi pọ́n ọ̀làjú tí ò dá wọ́n gbé ogun bàbá wọn gbé sọnù ẹlòmíì tí ẹ lọ jó ogun abẹ́rẹ́ nítorí ẹ̀sìn ṣùgbọ́n àbọ̀ nílé iṣẹ́ Alado healing center àtakò ẹ̀sìn nítorí pé tí à ń ṣe ń bí ìwòsàn pé ń bélé ni ẹ̀rí pé nínú ilé iṣẹ́ ayẹyẹ ti wòye ẹ̀rọ ogun ń bẹ̀ ẹ̀rọ bàtàlá ń bẹ̀ àkọ́dí àwọn tó ń ṣe o ṣùgbọ́n ilé iṣẹ́ ilé yìí fún ìwòsàn ara ni pẹ̀lú gbọ́dọ̀ lọ́ba a ò ní ṣe àárẹ̀ tí ò gbóògùn. Nọ́mbà rẹ̀ lẹ́ẹ̀kan sí ní Nàìjíríà 08028121088. Egbògi àwọn baba ńlá baba wa ó sì ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ ó sì ń jẹ́ bí tàtijọ́ bẹ́ẹ̀ a sì gbọ́dọ̀ jẹ́ kí ó kú. Ìyẹn ló fà á tá a fi ṣe àgbékalẹ̀ Holy Peace Research Center. Kò kí ṣe àkọ́kọ́ tí a máa ní ní a ti ní ìlú Èkó. Ní Alado Healing Center a ti ṣe ìpinnu láti ṣe ìgbélárugẹ ewé àti egbò fún ìtúsílẹ̀ adúláwọ̀. Baba Alado ọmọ àgbáhùn lálá tí ń pàṣẹ ògùn warawara. Bíná bá rómi àgbàgbé ilé tó fẹ́ jó. Bẹ́ẹ̀ tó bá rómi àgbàgbé ariwo tó fẹ́ pa. Bí ṣòro bá fojú kan Baba Alado gbogbo gànàgànà ara àṣòro á sì balẹ̀ pẹ̀sẹ̀. Bí
tágbàlagbà Ògùn náà bá bọ́ sómi tó dákẹ́jẹ́ kí ni ìṣòro tó sọra ẹ̀ di ọ̀rẹ́ ìmùlẹ̀ sí Ọlọ́run àìsàn wo ló ń ṣe ọ tó ń lọ tó ń bọ̀ tó ní dandan lá ọ̀run oṣù ní àparò kú sí Baba Alado fúnra ẹkùn ọkọ̀ òkè ògbóǹtarìgì nínú ká fi ewé àti egbò tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀ Baba Alado fúnra ó ti dé láti abúlé Alado ìlú Olórílé méje ní ìlú Ìbàrìbà. Ó ṣe pàtàkì kó o tètè kàn sí Baba Alado wọ́n bá yín fojú inú fojú àgbà wo tí ń yọ yín lẹ́nu lágọ̀ọ́ ara pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé ẹ má sì gbàgbé àwọn egbòogi wa tó gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba Lego herbal mixture àti Osconto capsule èyí tẹ̀ ń rírà láwọn fámásì káàkiri ẹ máa pe Baba Alado 08028121088